Ìtọ́ ga jù nínú rẹ̀ ní gbogbo ní mana Allahumma salli kó mọ̀ náà. Kayfa ansaka ya man lasita tansani. Ọlọ́run ní gbàgbé àwa náà. Kayfa ansaka ya man lasita tansani. Pẹ̀lú yọ̀dá àwọn àfáà wa lórí bàbá wa wọ́n àgbà ní Gàmbàrí Adaballahu hayatah. bàbá wa àfáà wa gbà lánà Justice Harun Adaballahu hayatah. fi bàbá wa àfáà wa Dr. رئيس نقابة المركزية الوزير أدام الله حياته. dákun gbogbo ẹ̀yin àfáà wa ìgbà mi bẹ́ẹ̀ àwọn bàbá wa lẹ́jẹ́ àgbà ní àpapọ̀ pé a'udhu billahi minash shaitani rajim bismillahir rahmanir rahim. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. alhamdulillahi rabbil alamin arrahmanir rahim maliki yawmiddin. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين. اللهم صل على سيدنا محمد وعلى آله وصحابه وسلم. اللهم صل على سيدنا محمد وعلى آله وأصحابه وسلم. آمين. آمين. àwọn bàbá ní kákí púpọ̀ عافاكم الله. pé ẹ kú iṣẹ́ Olúwa. bàbá wa gba níjòkó bàbá àgbà lágége la rí níjòkó. أدام الله حياته. iṣẹ́ wọn ìwà wọn ìrìn wọn lẹ̀ rìn. الله. ومن يتبع المختار أخلد أهل الله في كل خطوة. ومن يتبع المختار لم يكن صاغرا. bàbá ti transform wọ́n ti bẹ́ sára yín. عافاكم الله. akí bàbá wa àgbà lágége lára yín. ṣe wájú. kárin ní kéwú ní Ọ̀yọ́ wàhálà yóò sì lọ. bẹ́ẹ̀ ni ọba. báyìí dúró tàyè àfa wa pé nǹkan kan ò ní í ṣe mọ́ ó fọkàn yín balẹ̀ èyí náà láti bọ̀. ọba ẹ̀tùbà المختار لم يكن صاغرا. ومن يتبع المختار لم يكن صاغرا. ìwù mi kí n dákọ gbogbo ẹ̀yin àfa wa tẹ́ wà ní lórúkọ àwọn àlàjì àgbà. bàbá akínyìn o. حفظكمullahu jami'an. bàbá kàǹkàtù alhamdulillah. alhamdulillah. bàbá àgbà aláyá àwọn ìlú yìí nù. ẹni Ọlọ́run dáadáa ni wọ́n bàbá. àwọn ìlú yìí nù. hayyakumullah. àníyàn wọn fúyẹ́ púpọ̀. mi ọmọ bíi tí ìmáàmù ó ti kó wájú fún àwọn ọmọ ẹ̀yìn ẹ̀ pé ìwọ ni o kí tòní. àwa ni máàmù lóòótọ́ àmọ́ wọ́n lókì. wọ́n ní ìwọ ni o kí tòní jẹ́mi lóòótọ́. Balagbàjì àfáà wa bàbá wa pòfẹ́sọ̀ bàbá wa Isa Alabi àfáà wa bàbá wa imam bàbá wa pòfẹ́sọ̀ Hamza hafidhahullahu wa ra'ah. gbogbo ọmọ akéwú tó bá ti fẹ́ ṣe nǹkan ẹ̀ máa pẹ́ńfílọ́ọ̀bù wọn ò èmi wọ́n sì rán wá kọ́dà tó wò sí níbẹ̀. ومن يتبع المختار لم يكن صاغرا. ومن يتبع المختار لم يكن صاغرا. bàbá imam tẹ́ ẹ fọwọ́ sí wọn ò bá wá èmi ní ìmọ̀ gbà á. Allahu akbar. bàbá akínyìn o حفظه bàbá wa ń الله. kọ̀rọ̀ bàbá àlífà ń kọ̀rọ̀. كرمكم الله. International network Gàmbàrí ló wà. International network. Ini Gàmbàrí ló wà. Bàbá àlìkálẹ̀ àgbà a máa wí bẹ́ẹ̀ látòní bàbá.
a máa wí bẹ́ẹ̀ látòní. Alhamdulillah. Wa Maulana Justice Harun. Hafidhahullahu wa Ẹ̀kú ra'ah. àṣeyọrí, ẹ̀kú àṣeyọrí. Àbábọ̀kéwú, bàbá ẹ̀ṣẹ́ àfáà mi bàbá wa Ajánásí àgbà gbogbo Gàmbàrí, dámọ̀lọ́wọ́ hayata. Damallahu Àwọn hayatahu. wọn fi sẹ́lẹ̀ ní Azẹ́ àrí tẹ̀mí tẹ́wọ́ gbà. Bàbá wa Olínkẹ́ ní tó gbé jáde ní mọ́sálásí Ìmáàmù Gàmbàrí. Bẹ́ẹ̀ni, ó kọ̀ tó bá jáde nù. Ẹ mọ̀ dá sí. Àmín. Wá tí wà jídú Hafidhahullahu wa ra'ah. bàbá wa Al-alimur rabbani. bàbá wa Alimu Rabbani. Akí àwọn bàbá, kò kí àwọn bàbá, Torí àsìkò ní sà. kò kí àwọn bàbá wa Gáúsù tiwa. Gáúsù tiwa nù. Bàbá wa Ṣàlbákì. Ní a bá sọ̀rọ̀ ṣẹ́lú méjì, ẹ̀rù fà níbẹ̀. Hakika. Kò ṣẹ̀ṣẹ̀ bilẹ̀ láti ayé wọ̀lídì alẹ́ ilẹ̀ 70-80 ní gbọ́dọ̀ ṣe wọ́n. Alhamdulillah. Akí tí wọ́n bọ́ bàtà ní ìgbọ́dọ̀. Bẹ́ẹ̀ ni sà, ẹ ti bọ́ tipẹ́tipẹ́. Mo wà níwájú àwọn imam. Mo wà níwájú àwọn bàbá wa imam. Bàbá wa Professor Lanre Badamasi. Hafidhahullahu wa ra'ahu. Ẹ̀wùyàn gan o, ẹ̀wùyàn gan o. Alhamdulillah. Ṣé o. Akí àwọn àfáà wa alálòrè ti wọlé. Wọlé. Alóre lè ní fi pè wọ́n. Alhamdulillah. Ṣé fáwọn tún jíná. Gbogbo ẹ̀yin àfáà ìdápọ̀ ẹ̀ bá ń gbà bẹ́ẹ̀. Nítorí àsìkò ní. Chairman Mọ́ọ̀sí alẹ́ Ansarul-Islam ni. Wọ́n bẹ̀ ń jòkó. Ṣé púpọ̀. Ẹ̀rí ìjòkó yìí bàbá yẹ kí wọ́n wà ń bí. Làrúrí kan wọ́n fi ní ká máa bọ̀ wá chairman wa tá a sì tẹ̀lé wá ní. Àwa dúpẹ́ ni Alhamdulillah. mọ́sálásí kò sí gbogbo ẹni tí ń lọ tí ń bọ̀ wá tá a bá gbójú sókè tá a rí mọ́sálásí yìí inú wa ó dùn. Inú ilé ẹnì kọ̀ọ̀kan wa a mọ̀ bó ṣe rí. Kọ́lẹ̀ ẹni tí ò tí ì lè ṣe tiẹ̀ ní bíríkì kó gbé e sókè ọmọ ọdún tó kó sínú rẹ̀. A sì wá fi ilé Ọlọ́run lẹ̀. Wọ́n wá ń tírèsì gbogbo ìtàn bó ṣe rí báyìí kan bàbá wa olóríire yìí. Bàbá Afẹ́nifẹ́re bàbá wọn bá lórí àtàlẹ́. Ṣéèkù. Ha! Ṣéèkù. Ẹlẹ́ẹ̀kẹta. Ṣéèkù. Wallahu ya'simuka minan nas. La takhafu darakan wa la takhsha. Wa la hawla wa la quwwata illa billah. Ẹ̀yin lẹ sọ fún mi. Bàbá Grand Card ni wọ́n ń sọ ìwà bàbá ọba lórí kan fún mi. Wọ́n ní bàbá tó fẹ́ràn èèyàn débi pé bí máa wù ẹni ọba súnmọ́ àwọn akọ́wọ́sọ dáadáa. Kọ́mọ́nù pàánù. Láìlà. La ilaha illa Kódà wọ́n fara náà kọ́ bá wọn káàkó. Wọ́n ti wí bẹ́ẹ̀ fẹ́mi náà ni. Wọ́n á ní èsè ìwà àti bàbá ìmọ̀ọ́mù àlẹ́ àgànlẹ́jọ́ káàkó ni. Afẹ́nifẹ́re ni bàbá wọn bá lọ. Alhamdulillah. Ọlọ́run wá sò ṣe nínú ìgbà wọn 11 wọn la fi mọ́sálásí pẹ̀rí àdúpẹ́ o. Wá sí wo ní bẹ́lẹ́nu ọmọ akéwú àmì ẹ̀sájì ń káyà kan a'udhu billah. A'udhu billahi minash shaitanir rajim. Bismillahir rahmanir rahim. Gbogbo ẹ̀yin ìyá àlùbáríkà gbogbo wa la kí. Ìlọrin ní àṣà tiẹ̀. Àmín. Gbogbo ìlú náà ló sì ní tiẹ̀. Allahu akbar. À ń lọ ìlú kan lọ ṣe wá sí. Wọ́n pè wá ní wọ́n wá ní bẹ́ẹ̀ bá ti dé ògógóró. Ẹ bá ti dé ògógóró ẹ ní ẹ pè wá. Ẹlẹ́nu lológógóró. Ológógóró èébú ni lọ́dọ̀ tiwa. Ó ní ẹ sáfì yí òun lẹ̀. Ìlú kan ń dògógóró. A'udhu billahi minash shaitanir rajim. Bẹ́ẹ̀ni Ògùn State ní Bismillahi wọ́n ti jáde ní. rahmanir rahim. Kò sí àléébù lára ọmọ tí wọ́n bínú ògógóró kọ́ máa ṣe gágàgán. Nínú heritage Ìlọrin ni mọ́sálásí Allah. ní ilé ìkéwú.
nínú àwọn mọ́sálásí tẹ́ máa wá kanlẹ̀ yìí tí ń jẹ́ mọ́sálásí ìpìlẹ̀ tó dèdè ẹ máa wọlé. alhamdulillah. mọ́sálásí àfa àwọn àgbà ní Gàmbàrí ọlọ́run ṣe ọ̀ṣọ́ fún Sheikh Alimi ọ̀fà àwọn àfa yìí wọn ká kọ̀ wá sí òkè kọ̀ọ̀kan tẹ̀ ní rí àfa àbàtàbútù àwọn àjírí màǹbà àwọn àfa. àwọn ẹni ọlọ́run dáadáa. àwọn ẹni ọlọ́run. akramakumullahu al-karim. àwọn wá sepọ̀ wọ́n wà papọ̀ wọ́n à ní bí láàmú pé sí ẹni wọ́n bá ti rí lọ́gàá wọn gbọ́gà fún. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم المسجد أسس على التقوى لا تقم فيه أبدا لمسجد أسس على التقوى من أول يوم أحق أن تقوم فيه رجال يحبون أن يتطهروا والله يحب المطهرين. mọ́sálásí àwọn ẹni ọlọ́run tí wọ́n fi lọ́lẹ̀ ló di bá a ṣe ń wo yìí ọlọ́run ní sórí mọ́lọ̀ kírun ní mọ́sálásí yìí ni o. Lamasjidun ussisa ala taqwa. níbi tó ti máa kírun tó ti máa jọ́sìn lọ́lọ́run ní mọ́síjìdù mọ́sálásí tá a fi lélẹ̀ lórí ìsìlá lórí ìfàyọ̀. Ussisa ala taqwa min awwali yawmin ahaqqu an taquma fihi. ibẹ̀ ni o ti máa lọ jọ́sìn kọ́ ọba jọ́sìn fọlọ́run ìrìn ànábì Muhammad. Rijalo. wọ́n wá àwọn àfa wa ń dààmú pé máa lọ bí tafsiri kùtùbí tí bàbá wa Professor Lanre Badmus ṣe wò ní lẹ́sà. akramakumullahu al-karim. lọ́wọ́ àwọn tàfásìrì káàkiri ọ̀kan náà àwọn sàábí ọlọ́run ọmọ Sa'id ọ̀kan ó ní mọ wá lọ́ọ́ bá Nabi Muhammad sallallahu alaihi wa sallam. mọ wá bí pé lamasjidun ussisa ala taqwa mọ́sálásí wo ló ń rí báàsì ó níjọ́ tí ń bá ọmọ bá a fi ní ọ̀kan nú àwọn ahadumi nisa'i ọ̀kan nú àwọn ìyàwó rẹ̀ nígbà mo dé pálọ̀ rẹ̀ tí ìgbà mo wá lọ́ọ́ bá nú masjidun ussisa ala taqwa mọ́sálásí wo ló ń rí báàsì ó là Nábì wá dorí kodò báyìí ọwọ́ tí ó mú lọlẹ̀ ó fi ọwọ́ rẹ̀ bu èèpẹ̀ ó wá dàálẹ̀ ó ní lamasjidukum hadha. Allah. mọ́sálásí yín tẹ̀ wà yín náà dọ́lọ́wọ́. Lamasjidun ussisa ala taqwa. Lamasjidun ussisa ala taqwa. ibi àfilẹ́lẹ̀ lórí ìpayà ọlọ́run lórí ìbẹ̀rù ọlọ́run. Alhamdulillah. ọlọ́run wá ní ẹ wò ó fíì. رجال يحبون أن يتطهروا والله يحب المطهرين. àwọn tí ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tí wọ́n ń kírun bẹ̀rẹ̀ já lónìí ẹ wo Quran kò bá jẹ́rìí dáa kò bá jẹ́rọ̀ jùlù gbogbo ọ̀nà tọ́lọ̀ ń bá fi lónìí Al-Qur'ani kèé fi perí àwọn èèyàn yẹ̀yẹ́. فيه رجال لا تلهيهم رجال لا تلهيهم تجارة ولا بيع عن ذكر الله وإقام الصلاة وإيتاء الزكاة يخافون يوما تتقلب فيه القلوب والأبصار. ọlọ́run ẹgbẹ́ àwọn èèyàn yẹ̀yẹ́ rìjà ẹ̀mí ọlọ́run bá ti lọ ar-rajulu ní àbí rìjà ìjà látò ní tìjára tó wà lábẹ́ wọn zikrillah àwọn ọkùnrin sàn àwọn èèyàn sàn tó sọ pé ọ̀rọ̀ òwò àbí nǹkan pàlàpàlà kan kò ní sí wọn lẹ́rìí pa ọlọ́run ar-rijalu qawwamuna ọkọ gidi kèé sàkùkọ minal mu'minina rijal waja'a rajulun min aqsal madinati yas'a. Akramakum lafi. àwọn tí wọ́n ń bẹ̀ àwọn tí wọ́n ń kírun bẹ̀ tí wọ́n fi lélẹ̀ rijalun. yuhibbuna an yatatahharu wallahu yuhibbul mutahhirin. bàbá ẹ kú oríire bàbá Imam Gàmbàrí ẹ wá wo iye àwọn rìjálù tọrọ kiri káyín ní Gàmbàrí. Gàmbàrí kún kẹ́kẹ́ púpọ̀ fáwọn àfa. àwọn ẹni eré àwọn ọpọlọ tó yẹ. bàbá Imam Gàmbàrí alhamdulillah. ẹ bọ́ sísàlẹ̀ ẹ kàn bàbá gbọdọ̀ bàbá mi mọ́sà bẹ́ẹ̀ bàbá mi mọ́sà ẹ kàn wọ́n bẹ́ẹ̀. ẹ máa lọ kẹrẹ
kan bàbá wa ń bẹ̀. Alhamdulillah. Bàbá ń sọ̀rọ̀. Bàbá wa Yorùbá Nábì. Bàbá kò burú ń karatu. Bàbá kò kéwú kò béèrè. Rijalu yuhibbuna an yatatahharu. Wallahu Bàbá wa ọlọ́rọ̀. Bàbá ń pọ̀rọ̀. Mutahhirin. Bàbá wa Tẹ̀mímù. Bàbá ńlá. Gàmbàrí kàyí náà ni o. Mélòó la kàn bí àwọn rìjálù. Fihi rijal. Àwọn èèyàn sàn làwọn èèyàn tó gbé mọ́sálásí yìí kalẹ̀. Yuhibbuna an yatatahharu. Àwọn tí wọ́n fara mọ́ tí wọ́n tó gùn wọ́n jù ní kí wọ́n máa bẹ dáadáa kí wọ́n máa wà ní mímọ́ pẹ̀lú Ọlọ́run. Wallahu yuhibbul mutahhirin. Ọlọ́run ní mo mọ̀ fẹ́ràn àwọn èèyàn rẹ̀ púpọ̀. Akramakumullah. Lamasjidun usita ala taqwa. Lamasjidun usisa ala taqwa. Ẹ bá yín díẹ̀, ẹ sì déédéé kan. Min awwali yawmin ahaqqu an taquma fihi. Bàbá Sẹ́ríkì Gọ̀mbìrì. Fihi rijal yuhibbuna an yatatahharu. Wallahu yuhibbul mutahhirin. Àkí bàbá wa. Bàbá Sẹ́ríkì Gọ̀mbìrì ẹ dákun ẹ ṣe ṣéwù jàmá. Máa dáwà kí ọ̀fìn lọrin. Ṣéwù. Alẹ́ ìjà Samani nǹkan. Ẹ dákun ẹ ṣe àmín. Àmín. Sọ wọlé. Mo gbọ́dọ̀ máa ṣe tó gbọ́dọ̀ máa sọ bẹ́ẹ̀ ni. Afakumullah. Ayọ̀ bó ń ṣe Ọlọ́run jàmá. Sallallahu ala Muhammad. Àkí bàbá, ọ̀rọ̀ yìí ti lọ bí. Allah. Bàbá wa àgbà, bàbá wa tí a máa nu kọmítì bàbá àjọ sàárù, wọ́n ti sọ ń pa yín púpọ̀. Dáadáa ni wọ́n sì sọ. Ì ń bọ̀ wá rí yín ní ìṣẹ́jú méjì. Tọ́ba wa rí bẹ́ẹ̀, ẹ̀yin tó ń ṣe Ọlọ́run. Sallallahu ala Muhammadin. Bàbá kò bí níkọ̀ yìí. Àwọn nu. Allahu akbar. Rijal. Aláàjì wa Yahya Gòbìrì, bàbá ẹ̀ ṣe. Allahu akbar. Rijalu yuhibbuna an yatatahharu. Àwọn ọ̀gá wa ní náà kú mọ́ yóò jọ wọn lóyìn. Bẹ́ẹ̀ni, àwọn rijal. Allahu akbar. Rijalu. Àwọn rìjálù náà lọ wọlé. Yuhibbuna an yatatahharu. Wallahu yuhibbul mutahhirin. Ẹ̀yin tó ń ṣe Ọlọ́run. Allah Muhammadin. Ẹjẹ́ àjòkólẹ̀. Àti jòkólẹ́sà. Ẹlọ́pọ̀ ẹjẹ́ àwà lérí ìjòkólẹ̀. Àwọn ẹni ire ni wọ́n wá fàyè yìí lẹ̀. Ẹ wá fura sí o. Bó ti lè wù kí sí àwọn àtànà dá tó. Bí ọ̀bá sí àwọn òní tí ọmọ bomi sí àgbàgbé sí àná. Bẹ́ẹ̀ni, láwùlá àhàyáhù làhálàkátìlẹ̀ àmúwátù fi quburihim. Mọ́sálásí bí kàá bà ṣe rí wọn ògbógbó mọ́kà mọ́rọ̀rọ̀ èèyàn ni ọ̀jáwọ́ ń bẹ̀. Ìwọ̀n ń bẹ́nu àkọọ́lẹ̀ gbogbo ayé. Akramakumullah. Èyí mo fẹ́ sọ láàrin ìṣẹ́jú méjì pé bàbá wa Imam Gambari, bàbá wa Grand Kadi, ẹ ti wọnú ìtàn báyìí. Akramakumullah. Ó ṣé ìjọpọ̀ yìí wà dáadáa. Akramakumullahu al-karim. Àwọn mẹ́wàá wọ́n ka èèyàn mẹ́wàá ọ̀tọ̀ọ̀tọ̀ kalẹ̀ A'anakumullah. láwọn tó jásí pé kò ṣeé gbàgbé nínú ìtàn haram. A'anakumullah. Àwọn mẹ́wàá Ìníwá. ẹni èèyàn gbọ́dọ̀ ṣọ́ra, ẹnì kan gbọ́dọ̀ ṣe fáàrí nákàlí ìsàlẹ̀ Gàmbàrí. Kéyìn ó ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ sà, ọba ti wá ń sáré jọba. Gbogbo àyà ló ní tá ń lò sí ọ̀dọ̀ bàbá àjọsí àrùn. Padà fàkà. Àwọn náà mérí pẹ̀lú wọ́n jẹ́rìí sí. Àwọn mẹ́wẹ̀ẹ̀wá yìí
wọ́n ní kọ́dà bọ́ ọkọ́ lẹ́kù tọ́ ọ bá lò wọ́n ní lọ́rí wọn ọlọ́run ó sì ṣe ẹ wá wọnú ìtàn Gàmbàrí bana Baita Rabbil Arsh. bana Baita Rabbil Arsh. mo lẹ́ẹ̀bà ń fàgà wọn sí. ashran fakhudhum malaikatullahi al-kiram wa adamu. wọ́n láníyàn dáadáa púpọ̀. bana Baita Rabbil Arsh ashran fakhudhum. ìwọ ọmọ kéwú tó lọ dúdúrà rẹ wò. bana Baita Rabbil Arsh ashran fakhudhum. malaikatur rahmani. malaikatullahi al-kiram wa adamu. àwọn ẹni ọkọ̀kọ̀ mọ Káàbà nígbà ẹni ọkọ̀kọ̀ mọ Káàbà àwọn màláíkà ọlọ́kọ̀ gbé dìde pé amíní bí mo fẹ́ lò ní ẹ̀kọ́kọ̀ lọ gbé du ẹyọ rí ẹ̀. malaikatullahi al-kiram wa adamu. lẹ́yìn náà ànábì Ádámù dé ńgbà ànábì Ádámù dé ọlọ́run darí rẹ̀ sọ́kànkàn ni. akramakumullah fashi'ifu. sórí bí tí wọ́n ṣe fẹ́ǹsì rí káídùrú Ismaila ni gbìyànjú kọ́ rápálákó débẹ̀. kò sí ànábì ọlọ́run kan tí èé sojú kòkòrò kọ́ dàrí. akramakumullah bana Baita Rabbil Arsh ashran fakhudhum malaikatullahi al-kiram wa adamu. ànábì máa bá mi kà á àwọn màláíkà wọn kọ́kọ́ mọ̀. wa adamu. sí Ádámù náà gbọ́ dàsìkò tiẹ̀ ó gbé sókè ó sàmì ẹ̀. fashi'ifu. ànábì Ṣíìtù ẹwọ ọlọ́run fa gbogbo ọmọ tí ń bí kò tí ì yọ nùbúwà kúrò lára rẹ̀. ó bí kìíní ó bí kejì ó bí kẹta wọ́n ní bèjì èyí tó wá bí gbẹ̀yìn lọ́wọ́ gbé nùbúwà sáré máa gbà ń bí ọlọ́run bá ti yọre inú ilé yín. èèyàn kí òfin kankan sílé wọn. akramakumullah. àbúrò wa ni ọlọ́run náà yàn sí ọ ní ọ̀ká ni rẹ̀ ó sùn lẹ́ẹ̀lẹ́ ni. malaikatullahi al-kiram wa adamu fashi'ifu. Ṣíìtù ànábì Ṣíìtù náà yọrí rẹ̀ ọmọ. wa Ibrahimu. nígbà ànábì Ibrahim dé ànábì Ibrahim tiẹ̀ lọ́wọ́ hàn. akramakumullah. òun lọ́wọ́ hàn kí wàá ní yàrá Ibrahim al-Qawai Ibrahim al-Qawaida min al-bayti wa Ismailu. ké. وإذ يرفع إبراهيم القواعد من البيت وإسماعيل ربنا تقبل منا إنك أنت السميع العليم. gbogbo ọ̀kọ̀ọ̀kan wọn yìí wọn ò fílẹ̀ pé kọ́ máa wà bẹ́ẹ̀ ọlọ́run ti parí iṣẹ́ rẹ̀ nígbà àwọn náà dé àwọn náà dá sí mo fẹ́ justify pé ẹ̀sìn tó dáa. akramakumullah fashi'ifu wa Ibrahim. ànábì Ibrahim náà mọ́. thumma amaliku. fún àwọn àmàlìkù ẹ lọ wọnú ìtàn ẹ̀yà kan bẹ̀ àwọn náà mọ́. kùsọ́yù náà àwọn kùsọ́yù náà òun náà mọ́. Quraishu. àwọn Quraishu náà mọ́ Quraishu ànábì ti dé àmọ́ kéèdà ànábì. ó ń sọ ọlọ́run ti dáyé àmọ́ kéèdà ànábì. akramakumullah qabla hadha injurihum. ọlọ́run ìsátàlájà ànábì ti ń hàn sáyé lára àjọ òun bí àwọn Quraishu parí tiwọn wọ́n wá ń jà síta ní ògbé ájọ́ràlẹ̀ àṣìwádù tì wọ́n wá conclude pé ẹni ọba wọlé nísìn là á gbà fún. alẹ́ Muhammad lọ wọlé. akramakumullah Qusayyu Quraysh qabla hadha injurihum. ó ti yẹ yín àdúgbò ìlú àfa mọ́ wa. banakala. dákun àfa yìí ní tìbí náà. banahu lihujjajin wa hadha mutammimu. ó ń ṣe ọlọ́run lọ́wọ́ fi azara àṣìwádùú tì lẹ́yìn tó ti gbọ́ gbogbo tó lòun kọ́ lọ́bọ̀sọ rẹ̀ wọ́n wá gbé sí gbogbo rẹ́pọ̀ kẹfà wọ́n wá gbé kẹ́ẹ̀kẹ́ẹ̀kẹ́ wọ́n wá gbé síbẹ̀ wọ́n wá ní hada sọ́díkùl àmì rọ̀dínà bìhúkìmì Quraish tó mọ́. qabla hadha injurihum. àbàbà ní ìtùrìhìmù náà mọ́ kó tó ka àwọn Qusayyu àti Quraish. wa abudul ilah ibn Zubair banakala. Abdullahi ibn Zubairu náà mọ́. Allahu akbar. banahu lihujjajin wa hadha mutammimu. banahu lihujjajin wa hadha mutammimu. àwọn wọn kìí sàwọn nìkan wọ́n wáyé ẹ wo ya ànábì tí ń bẹ láàrin Ádámù Ibrahim Ṣíìtù gbogbo wọn báwọn tọ́lọ̀ fi wá sa ẹ̀sà àwọn tọ́sàlẹ̀ sàwọn láti mọ Káàbà adúrú èèyàn tí ń bẹ ń Gàmbàrí àsìkò tí ní lọ́dọ̀ wá pè. La ilaha illallah. Alhamdulillahi rabbil alamin. àwọn ẹni rẹ ló sì ṣáájú
má jọ gbọ́ sọ́kàn rẹ pé ní àwa dájà wọn tàná lọ Muawiya ní mọ̀lánìtù kún mọ́ mọ̀lánìtù mú ní sẹ́ẹ̀ ni mo burú wà ní mo sún yín ẹ̀yin náà sún mi àmọ́ ẹ wò kẹ́ ẹ wọlẹ̀ ẹ ní rí ẹnìkan tí ó wà lẹ́yìn mi àfẹ́ ni wọ́n dáa jùlọ. lan ya'tiya min ba'di illa man yakunu aswa'a minni. gbogbo àwọn tó wá ṣáájú èmi náà wọ́n dáa jù torí kan má bàa sì mí gbọ́ pé mo ní bàbá ìmáàmù òní lọ dáa jù ọlọ́run yàtá sùn ní bíra àmọ́tì. من يشاء يختص برحمته من يشاء والله ذو الفضل العظيم. bàbá jọ sí àrùn tẹ ẹ bá rò lọ bẹ́ẹ̀ lọ tún ma lónìí pé oore ni èyàn pọ̀ pìtìmù tí wọ́n fi wá panupọ̀ pé ẹ̀yin ni ẹ máa ṣáájú wọ́n lè pé àgbàlagbà lẹ́yìn ẹ̀yẹ jòkó àmọ́ wá fi ránṣẹ́ sí yín bí àbá máa lọ wọ́n ṣe ronú ròyìn kán á ní Ìdírísù ọba àfáàrú náà lè bàbá kékeré. bẹ́yàn bọ́ ọba lójú tọ̀ ọmọ yìí ojú odijọ́ ọba aláfọ́jú tí ń já sí kòtò wọ́n lọ ń bá sóore fún ọtọ̀ bàbára rẹ̀ ọ̀rá pàjájì ọ̀rá fòsì ọmọ fọ́ dáadáa ó fi wá gbómọ lọ́wọ́ ní Ọlọ́run bá gbà ó rìn pẹ́ ọwọ́ bọ́sọ̀pọ̀lọ́ rẹ̀ pé ní kí ni àwọn èèyàn kan kún fẹ́ńsà kí ni èèyàn kí rìn lẹ̀ tí bàbá rẹ̀ náà rìn lẹ̀. La ilaha illallah. Wallahu dhul fadlil azim. ẹ̀rí lóore kóore ni. Wallahu dhul fadlil azim. bàbá wa rí bẹ́ẹ̀ ìṣẹ́jú díẹ̀ tí wọ́n fún mi kò sọ̀rọ̀ mọ́ kí wọ́n máa gbọ́n mo fẹ́ kí yín kú oríire. Akramakallah. Salamu ala man shayyada al-bayta khalisa. بنى مسجد الإيمان في خير محضر. أكرمكم الله. آداب المسجد. àwọn àfáà kàkànrin bẹ́ẹ̀ ayé ò lè gbà mí. Sálámù. àkọ́kọ́ rẹ̀ tó ṣe pàtàkì níbi mọ́sálásí ni pé ẹ̀jẹ̀ á máa kírun bẹ́ẹ̀. Ọmọkùnlá. Èéṣe táwa báwo èéṣe báyìí lè àríwá. A lọ ṣe lẹ́kọ̀ọ́ kan ní Mina. Àti wá parí tán mo ní mo fẹ́ dé Central Mosque. A sì fẹ́ kírun kan bẹ̀. Ọwọ́ ajẹ́bọ̀ ìrun Mọ́gíríbì. Sáà láti nǹkan bíi 6:30 ní gbogbo àwọn alásìkí wọ́n ti ń wọlé kálukú sì ń páàkì mọ́tò rẹ̀. Àwọn bọ̀rọ̀ kìíní. Ńbẹ mo ti máa Abdulsalam wọ́n lè ṣe wọ́n ní ọ̀pọ̀ ọ̀pọ̀ àwọn bẹ́ẹ̀ wọ́n máa wá kírun. mo ti wí kẹrin ní stadium mo ti sọ káàkiri ayé pé ní bíbí Ọlọ́run gbé kalẹ̀ fún wa wọn mọ́sálásí ni gbogbo nǹkan ti pilẹ̀ mọ́sálásí ni skul ti pilẹ̀ mọ́sálásí lọ hospital ti pilẹ̀ mọ́sálásí ni kóòtù ti pilẹ̀ lọ́dọ̀ Ànábì Muhammad. Salamu ala man shayyada al-bayta khalisa. gbogbo bàbàrà tí ń bẹ nínú àdúgbò yìí ẹ má sọ mọ́sálásí yìí di pé akọ kalẹ̀ ó ṣe bàbàrà ká má lọ fọ́ọ̀lù sí ní Ànábì ní àmọ̀ ṣe Ànábì ní la taqumu as-sa'a hatta tataba'a an-nasu bil masajid. àlìkíámọ̀ ò ní dé títí àwọn èèyàn máa fi kíkọ́ mọ́sálásí ṣe fáàrí wọn ò sì ní kírun bẹ́ẹ̀. La ilaha illallah sallallahu ala Muhammad salamun ala man shayyada al-bayta khalisa bana masjid al-iman fi khayri mahaqar. tàtìyébùhù wa tanzifuhu agbọ́dọ̀ máa mójútó kó wà ní mímọ́. mímọ́. níjọ́ nǹkan bá ti dáa tán bàdá ànákìsù ọkọlé náà ọ̀dà Ìlọrin àní ọ̀dà àkọ́dà wà ní ọ̀dà àbàjẹ́. Salamu alama shayyada al-bayta khalisa. ẹ̀yin bàbá bẹ́ẹ̀ ti kọ́ yìí tí ń wo gbogbo wa yìí. Imani fi khayri mahadari. elétò ní tí a mọ̀ nù elétò ni wọ́n wà láfàkà.
ara ń dá kójọ nísìnyí káyìn àwọn kan tá a mọ̀ fún ní owó tí wọ́n mọ̀ tún mọ́sálásí ṣe. káwọn náà máa gbowó iṣẹ́ wọn ni wọ́n fi mọ̀ níṣẹ́. káyìn àwọn kan bàbá kápá kẹsànwó 100 ọdún oṣù kalẹ̀. bọ́lọ̀ ń ṣe yín nù. wọ́n ní gbà mọ́sálásí ìpìlẹ̀ ẹ̀fàyàṣẹ́ ayé ọmọ wa gbọ́ lọ nísìn ẹ̀mí ọ̀rọ̀ ní ti gbogbo ẹ̀mí ẹ̀yìn gan lọ. Salamu 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 àfà yìí alama shayyada al-bayta khalisa bana masjid al-iman fi khayri mahdari. nínú àwọn kẹta ajẹgbèsè kọ́ máa wáyé nu mọ́sálásí yìí ká máa àwọ̀ mọ́sálásí kírun ni bọ́ bá ti débẹ̀ mọ́sálásí lọ́dà yìí sàlùwàlá kò sí wọ́bẹ̀ kò sí rákà méjì kò karamakumla ọ̀wọ́ ni ẹ máa ra nǹkan síbẹ̀ ẹ wò ẹ lọ rọrùn nìkan ni èmi àwọn Lárúbáwá tí wọ́n bọ̀ wọ́n bọ̀ lẹ́nu rẹ̀ wọ́n Kùránù kalẹ̀ ni wọn ò ní fèèyàn sọ wọ́n bọ̀ fa sílífàsì ni mo kó lọ bóyá kó yìí tọ́jà wálé mo ní ohun ẹ̀sẹ̀ lọ tó lù mí ìwálé. Salamu ní alama shayyada al-bayta khalisa. àwọn kan kó Kùránù sínú mọ́sálásí àwọn kan ọmọ kó sí nǹkankan ẹrù Ọlọ́run náà ní kó kú. ẹrù Ọlọ́run ní rà síbẹ̀. ẹrù Ọlọ́run ti ń rà ọmọ kó wọn ọ̀rà mọ́. karamakumla. ọjọ́ ti lọ bana masjidal iman fi khayri mahdari. ìwọ náà mọ́ àgbọ́dọ̀ sẹ́gbẹ́ sínú mọ́sálásí ẹrù Ọlọ́run kan kírun ní Madina ń kírun amakaw hayyakumullah òun lọ ṣáájú tí ń kírun ní wọ́n ń kírun lọ́wọ́ bó ṣe tú kẹlẹ̀bẹ̀ ló kú Ànábì sì ń wò báyìí wọ́n sára mọ̀ táyì báyìí pé Ànábì ní ẹ̀fúrasí la yusalli lakum ẹ gbọ́dọ̀ kírun lẹ́yìn ẹ̀ mọ́. nítorí pé kì í sakínú kì í ṣe máa mú dáadáa o. àyè dọ̀tí mọ́sálásí èyí ṣe tó wá ní ọwọ́ wò yẹn èèyàn kò sẹ́nìkan. ó sì fọkàn. fashukira imam al-qawmi yabna al-gambari. mo máa gbọ́n tó ń wí yabna al-gambari imam al-qawmi shukira. fashukira ọpẹ́ ní fọ́lọ́run imam al-qawmi yabna al-gambari. àrọ́mọdé ọmọ bàbá wa Imam Gambari. li rafu'i liwa'i ad-din fi ardi Gambari. ó ṣe déédéé àsìkò yín lọ́lọ́run gbé dé ẹ wá gbé mọ́sálásí náà sókè nígbà tí. karamakunla rafa'ata bina'a li masjidi la asli shamikha. mọ́sálásí àwọn ẹni Ọlọ́run tí wọ́n gbé kalẹ̀ lẹ́wọ́ fà sókè yìí lọ́wọ́ àdí bàbàrà. taqabbalahu ar-rahmanu minka bimadkhari. nígbà mo bu ọyìn ìfẹ́sàgbẹ́ ẹni ó bu ní tọrọ òṣèlú bí ẹni ó gbà lọ́wọ́ yẹn. taqabbalahu ar-rahmanu minka bimadkhari. ẹni ó bu ní tọrọ àfà yìí kò ṣe sùúrù. na'am. nígbà mo bu ọ̀dà yìí fẹ́ Ànábì ní ń bọ̀ wá nù gbẹ̀yìn ayé wọn ó kó sàárà fún yẹn yóò sì gbọ́ wọn ọgbà mọ́. ọ̀dà òun ṣe bá rí tòótọ́ wọn ọgbà yóò pè ní kíni ń bọ́ ló ti rí i. Ọlọ́run kọ́ tẹ́wọ́ gbà gbogbo sẹ́tì àbú sẹ́yìnà Ibrahim àtànábì Ismail àṣẹ lórí rẹ̀ kí wọ́n fi gbẹ̀yìn rẹ̀ Rabbana taqabbal. Amina. Wa atlaqta fajran fi diyari musha'sha'a yunadi ila al-iman fi kulli minbari. inú yàn wá ní dùn nísìnyí kẹ́yìn ó jòkó lérí rọ́ọ̀gì kọ́mọ kírun àsìkò gbà tí wá ní mọ̀ pé ilẹ̀ẹ́lẹ̀ ní fèrí kan. Mọ́ra sí jákè kí ọ tọ́. Wọ́n fèrí kan lẹ́lẹ̀. Ẹgbọ́nla. Àdíyàtò láàyè látò rọ́d. Bọ́lọ̀ ń bá bún yẹn ní nǹkan èyí dá padà. La ilaha illallah. Bọ́lọ̀ ń lọ kálásì kí lò wá tó kó wọn ti wá bọ̀ bá lò lówó àwọn kan lò wọ́n ń da. Àfà yìí. Akọ́díyàna Iderisu akọ́díyàna Harunu Iderisu Sheikhana la ni'ma ra'isu liqawmi fi kulli mawhari. Ẹ má bínú. Kọ́díyàna. Aṣáájú àgbà. Harunu Iderisu Sheikhana. Aṣáájú Haruna Iderisu Sheikhana. La ni'ma ra'isu liqawmi fi kulli mawhari. Ẹ mà ṣe dá o. Àwọn sìtáàdànà. ọmọ yìí bẹ́ẹ̀ bá bẹni tí ò níràwọ̀ rẹ̀ tẹ́tọ́ bá tì í síwájú yóò kò tiẹ̀ báyìí. Kò sógo lára ẹ̀nu bàbá. ẹ̀yin lọ́lọ́run fàyọ nísìn.
ẹ̀yin pé máa lọ lé kéwú máa lọ kéwú tẹ̀sí kankan lẹ̀ wá ń pàṣẹ gbogbo àwọn oníwèé bẹ́ẹ̀ ṣàṣeyọrí ní eléyìí ẹ̀kú oríire àwùsáàzọ̀ náà dókítọ̀rù. àwùsáàzọ̀ náà dókítọ̀rù bàdí máa sí gàmbàrí. ṣé ọwọ́ ní orin náà nù. wàfàkàrú liwàrà. wàfàkàrú liwàrà. àwùsáàzọ̀ náà dókítọ̀ ọ̀sáàzọ̀ dókítọ̀. àwùsáàzọ̀ náà dókítọ̀rù. bàdí máa sí gàmbàrí. bàdí máa sí gàmbàrí. Dóòdì gàmbàrí mu gàmbàrí gbogbo tó dáa ní bẹ́ẹ̀ gàmbàrí ẹ gbìyànjú kẹ́ wá fẹ́ máa gàmbàrí fa. àwùsáàzọ̀ náà dókítọ̀rù. bàdí máa sí gàmbàrí. ọjẹ fúra ọmọ fúra jẹ ó sì jẹ mọ́sà. wọ́n lẹ́ni tí lè rè bá ti kún àbọ̀dọ̀ mi lẹ́ gbà wọlé. àwùsáàzọ̀ náà dókítọ̀rù. bàdí máa sí gàmbàrí. bàbá Badmus ọlọ́run ò ṣe yín ní ẹsẹ̀ tẹ̀lẹ́sẹ̀ inú ọ̀tẹ̀lẹ́nu bẹ́ẹ̀yàn tó ń wúwo bá ti pọ̀ ládùúgbò kan bẹ́ẹ̀yàn bá ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ kò ní rí nǹkan ní wọn. bí wọ́n ti ń takora wọn ni. lóòótọ́ nígbà tó wá gbẹ nìkan pé a gbọ́ pé àwọn kinní wa bá wa pé ọ̀rọ̀ mọ́sáàsì wọ́n mọ̀ dá lóhùn fa òun ló sì wá ń kí ara rẹ̀ ó yín náà rọ̀ múlẹ̀. àfẹkùnmọ́yà ní conflict of interest. Hafizakumullahu wa ra'akum. ẹ̀sọ̀ kan ló fi rí báyìí mẹ́sẹ̀gì ní fún lọ́rin is a message. ẹ jẹ́ àsọ̀ kan tá a bá fi apá kún tán yóò tó hà. Hafizakumullahu wa ra'akum. báwọn àgbàlagbà ṣe wí nù ẹ fi apá yẹn fi kún tán báńgbá haran nù léyà yóò tó hà. eléyìí níràwọ̀ tọ̀hún níràwọ̀ òyìn sí bàbàrà tọ̀hún náà bàbàrà ẹ papọ̀. akramakumullah. ẹ ṣeun tẹ̀ jẹra yín lọ́sẹ̀. àwùsáàzọ̀ náà dókítọ̀rù bàdí máa sí gàmbàrí. bàdí máa sí gàmbàrí ọ̀wì dáadáa ni bàdí máa sí gàmbàrí. bàdí máa sí gàmbàrí. wàhùbíyà Usmanu sanu sheikh gàmbàrí. wàhùbíyà Usmanu sanu sheikh gàmbàrí. nínú bàbára àdúgbò ni àfa àwọn sheikh sanu sheikh. alhamdulillah. ẹ wo nísìnyí ilé ọba ni wọ́n lọ jíṣẹ́ iṣẹ́ bó wọ́n lọ jẹ. iṣẹ́ yín iṣẹ́ gàmbàrí. Allahu akbar. àtìwù àjídù. àtìwù àjídù. bali suyuti ológele. nínú àwọn ilé ìdákọ̀ yín tán. àmì ẹ̀ṣẹ́ yìí fi mo dúpẹ́ ẹ̀ṣẹ̀ ń tẹ́ kú tí a mọ̀ nù tó fi láṣeyọrí. àtìwù àjídù. àjídù. bali suyuti ológele. kadhalika damme igoro mine ahali gambari. ẹ bá ń wí. kadhalika damme igoro mine ahali gambari. má fọwọ́ bọnú ọlọ́run mọ́lẹ̀ ẹgbẹ̀rún ọwọ́ òdì gàgà fún ọlọ́run. ẹ ṣeun àbámufásẹ̀ gbogbo oníta dákun bàbá sùn sí olóògbé mi dáhùn ègòrò ọlọ́run fà wọn nínú ìjọba tèmi representative lọrin wà lẹ. adúpẹ́. tọ́ba wa rí bẹ́ẹ̀ mẹ́sẹ̀gì wa náà ni pé à ń bọ̀ wá pàdé bàbá wọn bá lọrin lọ́la. ṣéwù. ìrìfáàsì pé ẹ máa kírun bẹ́ẹ̀ nìkan ọjọ́ máa gàmbàrí bí wọ́n ṣe kọ́ ọ́lẹ̀ yìí wọn ò tó bẹ́ẹ̀ kí kọ́mọ Ògbómọ̀ṣọ́ wọlé kí wọ́n ní ọ jáde. àjọ níní. àbáwàsálẹ́gún ní àmbọ̀. àbáwàsálẹ́gún ní àwọn onílé làwa ń gàmbàrí. wà á kírun bí o. lọ́tún jìnnà tí bá sì béèrè pé mo lé wa yín lè báyá. àyà kún sáré kẹ́rin nù. tó ti wọlé. ó ti wọlé. ẹ̀jẹ̀ àṣàdúrà. ẹ̀jẹ̀ yòókó sí ọlọ́run. sallallahu alaihi wasallam. abẹ́ ṣàdúrà. bàbá ẹ̀ má bínú. ọlọ́run bàbá bẹ ọlọ́run fún wa. ọ̀la yìí ọ̀la tó súnmọ́ yìí. dàpọ̀ má tẹ aburú kalẹ̀ fún wa. ọlọ́run má tẹ aburú kalẹ̀ fún wa. gbogbo àwọn tá a fẹ́ rí ló járe. gbogbo tá a fẹ́ rí ló járe ń jọ náà. wọ́n fi nǹkan sí bàbá wọ́n bá lọ́rin àtàkùn. wọ́n fi nǹkan sí bàbá.
à ń ṣe ọdún ọgbọ̀n ọdún tí bàbá dé rí dákun kókó oní ọjà làwọn Ọlọ́run jára wọn máa lé dáadáa ní gbogbo ìgbà. bá a ṣàánú bàbá dáadáa. bá a ṣàánú wọn dáadáa. àwọn náà ní ká tẹ̀lé wa. àwọn náà ní ká tẹ̀lé wa. àwọn náà ní ká tẹ̀lé wọn. ká tẹ̀lé wọn. gbogbo àwọn tá a fẹ́ rí ni kò járí. Ọlọ́run járí wọn. àwọn ògo wa yìí má fi wọ́n wọlé o. bàbá wa sẹ́ríkì gbé òbírí ọlọ́mọdé wọn wó. ládùúgbò wa ni bàbá Sálù Mustapha wà. ládùúgbò yìí náà. waziri ngeri. bàbá wa Sálù Mustapha tura kíngeri. tura kíngeri. mọ́nà ti waziri ngeri náà nù ẹsẹ̀ sẹ́wù. ṣéwù. bàbá wa sẹ́ríkì. ọba sẹ́nu mi náà. ọ̀ya. bàbá tura kíngeri. Yàyà Sẹ́ríkì àdúgbò wa Alhaji Yàyà Sẹ́ríkì. Allahu Akbar. Alhaji wa Yàyà Sẹ́ríkì àdúgbò yìí náà ni. Gàmbà àwọn tó ti lọ tó ṣẹ́kù Olúwa jọ̀ọ́ jàre àwọn ògbó kan tó nìyí lọ́la. Allah. tí wọ́n máa bọ̀ wá táwọn tó wà lérí ìjòkó yóò dìde. Allahu Akbar. alájàgbà mo ti rí yìí wọn ní Ọlọ́run yọ ọmọ kéwu wa kí ọmọ bòtá dìde fún jáde. ó sì ṣẹlẹ̀ bàbá dìde fún bàbá pọ̀ kájí lérí àga wọn wọ́n sì ní wọ́n jòkó lẹ̀. àwọn alájàgbà dìde wọ́n jòkó lérí àga wọ́n sì dìde fún bàbá pọ̀ kájí ní wọ́n ní jòkó. bàbá àwọn arántí ẹ̀tọ́ fi lọ́ọ́ pàdé Ọlọ́run pé ní ìmọ̀ pé ń tà fà mí rò. wọ́n dìde fún bàbá tí fi mọ́. àwọn tó ń jòkó yìí ẹ̀dọ́ pẹ̀lú ọmọbìnrin ń bọ̀ bá di pírẹsidẹ́ǹtì sáájòkó lẹ̀. tó bẹ́ẹ̀. sáájòkó lẹ̀ tí máa ń bọ̀ ọba tẹ̀ ló ń jòkó àwọn tó gbé ọdìdẹ òní gbé ọdìdẹ. wọ́n kọ́ tán. sọ níparí. wọ́n ní bàbá Sẹ́ríkì ń gòbírí. bàbá Sẹ́ríkì ń gòbírí. ládàásà lẹ́sà àdúrà ládàásà fún tẹ̀ ṣe. fún tẹ́ ṣe yìí. fún mọ́sálásí. fún mọ́sálásí inú ní parẹ́. ní parẹ́. ẹwà àwọn mẹ́wàá tá a kà á nì. lọ́ọ́ rí àwọn àfáà bọ́rọ̀ bá ti rí tó ń bá ń kọ́lé Ọlọ́run wọlé àwọn báyẹn kọ́. tọ́ kọ́lé kù oníbà àti ṣe. ní parẹ́. ní parẹ́. bàbá wọ́n bá lọ́rin ẹsẹ̀ á ní ẹsẹ̀ ṣéwù. ṣéwù mẹ́ta. ṣéwù wallahu yasimuka. mákàjú ọba ń ṣe amánà délẹ̀. tọ́. ọ wàá fi wàdùn á lé. bàbá wa wọ́n jíṣẹ́ bàbá wa mọ́mọ́ àgbà àbí wọ́n jíṣẹ́ 50,000 kan ní. bàbá Sẹ́ríkì Gòmbìrì ni wọ́n lówó bàbá wọn ni wọ́n wá. tó wọ́n wá ẹ̀dáhùn ìbá ṣe amánà ọ̀la yìí mọ̀jàrá ó ní bàbá wa ní bàbá ọmọ wà dáadáa amánà kọ́ mọ̀dà sẹ́nu ẹ̀rọ ké dáadáa ní bismillahir rahmanir rahim. amana ar-rasulu bima unzila ilayhi min rabbihi wal mu'minun kullun amana billahi wa malaikatihi wa kutubihi wa rusulihi لا نفرق بين أحد من رسله وقالوا سمعنا وأطعنا غفرانك ربنا وإليك المصير لا يكلف الله نفسا إلا وسعها لها ما كسبت وعليها ما اكتسبت ربنا لا تؤاخذنا إن نسينا أو أخطأنا ربنا ولا تحمل علينا إصرا كما حملته على الذين من قبلنا ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين. Allahumma gàmbàrí ẹ máa lálàáfíà ẹ máa lókun ara ẹ máa nítumọ̀ ẹ máa bẹ pẹ̀lú dáadáa barikola yasájú ẹ̀dá la hawla wala quwwata illa billahi al-ali rabbil izzati amma yasifun. Assalamu ala al-mursalin wa kullu shay'in muyassarun lima khuliqa lahu. Àwọn àgbàlagbà lábẹ́ ìdarí àwọn kọmitì àti bàbá Mọ́mú Gàmbàrí wọ́n ní bàbá wa ní mẹ́sìnká national mission náà tí wọ́n sojú wọn wọ́n dàgbé ikú dáadáa lọ́pọ̀ sábà. Nígbà wọ́n ń sọ̀rọ̀ lọ wọ́n ní mẹ́ǹtẹ́nánsì náà ní nǹkan ẹnìkan ní bọ́pọ̀lọpọ̀ máa ń ṣe ìkànnì Haúsá